ọmọdé ló lórí àwọn àgbà ló nìkan o ọmọdé ló lórí. 6 FM yẹn mo ní kò ní bàjẹ́ láyé. àmì ó 89.1 FM ní sẹ́ òkè òló kalẹ̀ sí. lágbègbè tí a ní àníkẹ́ máa gbọ́ wá àwọn àgbà ló nìkan mo ti sọ ọmọdé ló lórí. ọmọ gbọ̀nà kárẹ̀ ọmọdé ló lórí àwọn àgbà ló nìkan sẹ́ ọmọdé ló lórí àwọn àgbà ló nìkan o ọmọdé ló lórí. mo ló ti wọ̀ láì jẹun sùn mo ló ti wọ̀ láì mú pọ́n wá ẹni tí ò ṣe fún ni tó wá lè gbà lọ́dọ̀ ẹni màmí olójú ọ̀nà. ọmọdé ló lórí àwọn àgbà ló nìkan o ọmọdé ló lórí àwọn àgbà ló nìkan sẹ́ ọmọdé ló lórí àwọn àgbà ló nìkan o ọmọdé ló lórí. ètò kan látọwọ́ abẹ́rẹ́ kéré adébìtẹ́yẹ o àní ẹ máa gbọ́ ẹ máa tẹ̀lé wa ètò tó ń kọ́mọdé ó ń kágbà lóye ń fa àníkẹ́ máa gbọ́ wa o mo sọ ọmọdé ló lórí ẹ máa gbọ́ wa ìṣó ọmọdé ló lórí ẹ máa gbọ́ wa ìṣó mo sọ ọmọdé ló lórí. wa la ó dàgbà o. ọwọ́ ọmọdé ò tó pẹrẹpẹ. bàbá aláàbò wọ́ kéńgbé. iṣẹ́ tí àgbà bá di ọmọdé kó má ṣe kàn mọ́. gbogbo wa la níṣẹ́ tí a jọ ń gbé fúnra wa. ètò ní ètò wa ètò ọmọdé ló lórí àwọn àgbà lórí ìtọ́jú ti gorí afẹ́fẹ́. ọmọdé ló lórí. àwọn àgbà ló nítàn. ọmọdé ló lórí. àwọn àgbà ló nítàn. gbogbo ọjọ́ ìṣẹ́gun ní dédé aago 6:30 ìrọ̀lẹ́ ni ètò àwa ògo ọ̀la máa ń wáyé. ọmọdé ló lórí. àwọn àgbà ló nítàn. àwa ọmọdé ti wà ní ìkàlẹ̀ láti wá kọ́ ọgbọ́n kan tàbí èkejì. ọmọdé òní ni yóò dàgbà lọ́la. ẹ má rẹwà jẹ ẹ̀tọ́ wa ní lábẹ́ òfin ètò wa lélẹ́yìí ẹ má bà wá jù. ẹ̀yin ẹlẹgbẹ́ wa nílé ẹ farabalẹ̀ kẹ́ máa bá wa ká lọ. ọmọdé ló lórí. àwọn ká má fojú sunkún ọmọ wa o. ó yá o gbogbo wa la ó dàgbà o. gbogbo wa la. òdòdó ni wọ́n lọ́wọ́ yìí a ó dúró a ó dìgbà wò láyé ń bí ọmọ ọwọ́ ni wọ́n lọ́wọ́ yìí o a ó dúró a ó dìgbà wò àbí àṣẹ. òdòdó ni wọ́n lọ́wọ́ yìí a ó dúró a ó dìgbà wò láyé ń bí ọmọ ọwọ́ ni wọ́n lọ́wọ́ yìí o. We are your future. No matter what happens, never give up on us. We will make you proud, Mama. Remember, we are the hope for this land. Remember, we are your future. No matter what happens, never give up on us. Ọmọdé ló lórin. àwọn àgbà ló nítàn. ọmọdé ló lórin. àwọn àgbà ló nítàn. tọmọdé bá kọyín àná. àwọn àgbà ó fi tàn balẹ̀. ó ti bọ̀ ọmọdé ló lórí àwọn àgbà ló nìkan o ọmọdé ló lórí àwọn àgbà ló nìkan tẹ́ ọmọdé ló lórí. ètò kan ní látọwọ́ abẹ́rẹ́ kéré adébìtẹ́ yẹn o ẹ máa gbọ́ aago 6:30 aago 7:30 ní mo ní kẹ́ máa gbọ́ wa o. ọmọdé ló lórin. àwọn àgbà ló nítàn. tọmọdé bá kọyín àná. àwọn àgbà ó fi tàn balẹ̀.
ètò yín ètò wa ètò ọmọdé lólórin àwọn àgbà lónìtàn ló tún ti ń lọ lórí ẹ̀rọ agbàgbé báyìí a sì ń kí yín níbi gbogbo ibi tẹ́ bá ti láǹfààní àti oore ọ̀fẹ́ láti máa gbọ́ wa gbọ́ ìkànnì tí a wà yìí láṣẹ Ìdùmarè etí yín kò ní gbọ́ ìró ìbànújẹ́ o ṣùgbọ́n etí wa yóò gbọ́ ire bẹ́ẹ̀ ni etí wa yóò gbọ́ ìròyìn ayọ̀ láṣẹ Ìdùmarè ọmọdé lólórin àwọn àgbà lónìtàn. ọmọdé lólórin àwọn àgbà lónìtàn. tọmọdé bá kọyín àná. àwọn àgbà ó fi tàn balẹ̀. gbogbo wa la ó dàgbà o. 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 ẹ jẹ́ ká gbàdúrà káwa náà dàgbà o. ká tó rówó lọ ká tó yí erí fọn. ká dàgbà àdàkà má dàgbà ìyá o. àgbà ló mọ̀ gbà àwọn náà máa wo wọ́n sì mọ kòkò bàbá yìí ṣáàṣù bàbá wà lókè pẹ̀lálàlàáfíà o pẹ̀lú inú dídùn ká wà lómìnira ká má fojú sunkún. ọmọdé lólórin àwọn àgbà lónìtàn. tọmọdé bá kọyín àná. àwọn àgbà ó fi tàn balẹ̀. ètò ọmọdé lólórin ló ti wà lórí ẹ̀rọ agbàgbé báyìí ọyá ẹ̀yin ọmọdé wọ̀nyí orúkọ yín ẹ dárúkọ yín fún àwọn aráalé ilé ẹ̀kọ́ kan. orúkọ mi ni ọlálẹ́wẹ̀ Elizabeth. orúkọ mi ni anẹ́sẹ̀ kílẹ̀. orúkọ mi ni ọlọ́lá Lydia. orúkọ mi ni Nasiru Abiru. orúkọ mi ni Ṣàngódòkun Ẹ̀sùbà. orúkọ mi ni Olúwaṣẹ́gun Adébùkọ́lá. orúkọ mi ni Àjàyí Esther. tó orúkọ àwọn ọmọ tá a jọ wà nínú yàrá agbára fún títí ìrọ̀lẹ́ òní ọjọ́ ìṣẹ́gun ọjọ́ kẹta oṣù kẹfà àbí ọdún 2025 òjò wẹ́líwẹ́lí àrọ̀rọ̀dá òjò òun ni ó ṣẹlẹ̀ ní ìlú òkè o ni àwọn ọmọ mi wọn ò fi lè wá lọ́pọ̀ yanturu báyìí púpọ̀ nínú wọn lòjó ká mọ́lé púpọ̀ nínú wọn lòjó ká mọ́ ilé ẹ̀kọ́ pẹ̀lú àdúrà wípé níwòye ọ̀sẹ̀ tó ń bọ̀ wá a ó jọ péjú pẹ̀lú àlàáfíà ara tó péye. àmín o. báwo ni ilé ẹ̀kọ́ lónìí? Abẹ́rẹ́kẹ́rẹ́ Adégbìtẹ́ ni orúkọ mi mò ń kí yín bẹ́ẹ̀ ni mò ń kí yín lórúkọ gbogbo àwọn ikọ̀ amẹ̀tọ̀mẹ̀tọ́ tí àjọ mú ètò ọmọdé lólórin àwọn àgbà lónìtàn wá sí etí ìgbọ́ yín láti ibi tó ti bẹ̀rẹ̀ dé ibi tó pin sí láti ibi tó ga dé ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ láti ọ̀dọ̀ ọ̀gá wa pátápátá ní ìkànnì yìí ẹni àkọ́kọ́ ni wọ́n ní ìkànnì yìí wọ́n ti wà lókè téńté tábìlì wọn ò sì ní wálẹ̀ láṣẹ Ìdùmarè. àmín o. ọ̀yá ẹ pàtẹ́wọ́ fún olùdásílẹ̀ ìkànnì wa o ẹ pàtẹ́wọ́ fún bàbá wa o àtẹ́wọ́ olùṣọ́ àgùntàn àti ọ̀mọ̀wé Ọlátúndé Ọládòkúndà o àtẹ́wọ́ bàbá wa Jíbádédà o àtẹ́wọ́ Yẹmí Oyèlékèdà o àtẹ́wọ́ ẹnjìnìà Kúnlédà o àtẹ́wọ́ àwọn bàbá ọdẹ lẹ́nu ìloro àtẹ́wọ́ gbogbo àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ yìí dà o àtẹ́wọ́ fún àwọn òbí yín o àtẹ́wọ́ fún àwọn olùkọ́ yín àtẹ́wọ́ fún àwọn alágbàtọ́ yín ọ̀yá àtẹ́wọ́ ìmìdá o. ẹ ti fi ọ̀tẹ̀ ẹ ti fi bọ àtẹ́wọ́ yín à ń kí yín ní ìrọ̀lẹ́ òní wípé ẹ tún kú àmójúbà ètò ọmọdé lólórin àwọn àgbà lónìtàn ètò tó ń sọ nípa àwọn ògo wẹrẹ wa ètò tó ń sọ nípa bí àwọn ọmọ kéékèèké wa bí wọ́n ṣe pàtàkì tó kò sọ́mọ tí ò lè soríire kò sí ọmọ kan tí kò lè gbé ògo ìdílé ga a kò gbọ́dọ̀ yìn ọmọkọ́mọ ní pọ̀sìn a ò gbọ́dọ̀ yìn bóyá ọkùnrin ni o tàbí obìnrin ni o a gbọ́dọ̀ fi ọwọ́ tó dára a gbọ́dọ̀ fi mú wọn a sì gbọ́dọ̀ fún wọn ní ẹ̀kọ́ tó yè kooro ẹ̀kọ́ ìwé ẹ̀kọ́ iṣẹ́
àti ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run a gbọ́dọ̀ tọ́ wọn sọ́nà bẹ́ẹ̀ ni a gbọ́dọ̀ máa hu ìwà ọmọlúàbí níṣojú àwọn ọmọdé wọ̀nyí nítorí wípé wọ́n ń wo ìwọ òbí tó ń gbọ́ mi wọ́n ń wò ọ́ bíi díjí gbogbo ìgbésẹ̀ tó ń gbé àti ìwà tó ń wù wọn tó rò pé wọ́n kéré wọn ò kéré o gbogbo ẹ̀ ní ó ṣeé ṣe kí wọn ó jẹ́ aláwòkọ́ṣe rẹ̀ wọ́n mọ̀ ní ṣebí bí bàbá mi ṣe máa ń ṣe rèé ṣebí bí ìyá mi ṣe máa ń ṣe rèé tẹ́mi náà bá ṣe bẹ́ẹ̀ kò burú kó yẹ ó tó yé wọn yípo burú ó ṣeé ṣe kó ti bọ́ orí ìwọ òbí tó ń gbọ́ wa fún títí ìrọ̀lẹ́ òní ṣọ́ra ìwà hù torí pé àwọn ọmọdé wọ̀nyí wọ́n ń wòṣe rẹ o ìwọ òbí tó ń gbọ́ mi fún ti ìrọ̀lẹ́ òní ṣọ́ra ọ̀rọ̀ sísọ ọ̀rọ̀ àlùfàǹsá ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ tó lè da ilé rú ọ̀rọ̀ tó lè da àdúgbò rú àwọn ọmọ tó wà lọ́dọ̀ rẹ wọ́n ń wòṣe rẹ ètò ọmọdé lólórin àwọn àgbà lónìtàn òdòdó làwọn ọmọ wọ̀nyí jẹ́ nínú ilé kí Ọlọ́run aláwùrábí kó má ṣe jẹ́ kí wọ́n rẹ̀ dànù ẹ ò ní rẹ̀ dànù o àwọn òbí yín ò ní fojú sunkún yín o bẹ́ẹ̀ ni ẹ̀yin ní ò ní fojú sunkún àwọn òbí yín o ẹ sì gbé ògo ìdílé yín ga o ẹ kọjú mọ́ ẹ̀kọ́ yín o òdòdó la jẹ́ lọ́wọ́ àwọn òbí wa ẹ kú kalẹ̀. òdòdó ni wọ́n lọ́wọ́ yìí a ó dúró a ó dìgbà wò láyé ń bí ọmọ wọn ni wọ́n lọ́wọ́ yìí o a ó dúró a ó dìgbà wò àbí àṣẹ. òdòdó ni wọ́n lọ́wọ́ yìí a ó dúró a ó dìgbà wò láyé ń bí ọmọ wọn ni wọ́n lọ́wọ́ yìí o a ó dúró a ó dìgbà wò àbí àṣẹ. Remember, we are the hope for this land. Remember, we are your future. No matter what happens, never give up on us. We will make you proud, Mama. Oh. Remember, we are the hope for this land. Remember, we are your future. No matter what happens, never give up on us. We will make you proud, Baba. Oh. Òdòdó ni wá. òdòdó ni wọ́n lọ́wọ́ yìí a ó dúró a ó dìgbà wò láyé ń bí ọmọ wọn ni wọ́n lọ́wọ́ yìí o a ó dúró a ó dìgbà wò àbí àṣẹ. Teach us to be proud of our culture. Teach us to be strong in love. In whatsoever we do, never look down on us. We will make you proud, Mama. Oh. ẹ̀yin òbí wa ẹ má ṣe fojú yẹpẹrẹ tàbí kẹ́ ẹ fojú tẹ́ńbẹ́lú wa tàbí kẹ́ ẹ fojú wò wá wípé ọmọ kékeré yìí kò lè jámọ́ nǹkan kan irọ́ ni o ọ̀gá ló ń pínṣẹ́ Ọlọ́run ọba òkè ló ń pín àlùbáríkà ìyẹn ni wípé ọmọ tẹ́ ń wò wípé kò lè jẹ́ nǹkan kan òun lónìí lẹ̀ ń wò báwọn o ìgbà tí ó bá fi di ilẹ̀ tí yóò mọ́ lọ́la ó lè jẹ́ pé òun ní gbogbo àwọn yòókù rẹ̀ ni wọ́n máa pè wípé iṣẹ́ mi mà ti dàrú tàbí nǹkan kan máa ń ṣe mí tó jẹ́ pé òun ni ó máa fún wọn lówó ni ó máa fún wọn lóúnjẹ ni ó máa so ohun gbogbo tó yẹ ẹ má fojú kéré ẹnìkan ẹ fún wọn ní ẹ̀kọ́ ẹ fi ẹsẹ̀ wọn lé ibi ẹ̀kọ́ṣẹ́ ẹ fi ẹsẹ̀ wọn lé ilé ẹ̀kọ́ ẹ sì gbìyànjú láti san owó ilé ẹ̀kọ́ wọn torí pé kò sẹ́ni tó mọlẹ̀ tí ó mọ̀la ètò ọmọdé lólórin àwọn àgbà lónìtàn ló ń lọ lórí ẹ̀rọ agbàgbé ọmọdé lólórin. àwọn àgbà ló nìtàn. ọmọdé lólórin. àwọn àgbà ló nìtàn. tọmọdé bá kọyín àná. àwọn ló nìtàn balẹ̀. kí ni ìtàndòwe tá a mú wá fún àwọn ẹlẹgbẹ́ wa nílé ní ìrọ̀lẹ́ òní. Onitanganran. kí lẹ pè o. Onitanganran. kí lẹ pè o. Onitanganran.
ǹgbọ́. Onitanganran. Onitanganran. Ta ni ó spẹ́lì Onitanganran fún wa? Ta ni ó spẹ́lì Onitanganran fún wa? Esther. Onitanganran. Ọ̀ya. Onitanganran. Tún bẹ̀rẹ̀. Ránkọ́. Ta ni ó parí ẹ̀? Ta ni ó gbìyànjú? Ọ̀ya. Ṣàngódòkun. Ẹ pàtẹ́wọ́ fún un. Tó ìtọ́dọ̀wé wa tòní òun ni a pè ní Onitanganran. Kí ni mo pè é? Onitanganran. Ní ìgbà kan. Ìgbà kan lọ, ìgbà kan bọ̀, ìgbà kan lórí ayé gbó. Arákùnrin kan ó jẹ́ oníṣòwò tanganran. Orúkọ míì ta lè fún tanganran òun ni àwo. Kí ni mo pè é? Àwo. Àwọn alákọ̀wé wọ́n sì kúndùn láti máa fi tanganran láti máa fi jẹun láti máa fi mu omi. Tanganran, Onitanganran òun ni ìtọ́dọ̀wé wa fún títí ìrọ̀lẹ́ òní. Arákùnrin tí a ń wí yìí wípé ó ń ta àwo. Ó bẹ̀rẹ̀ sí ní ta àwo yìí láti ìgbà kékeré, ìyẹn ni wípé owó kékeré lórí fi ṣòwò. Ó sì ń gbìyànjú láti ìletò kan sí ìletò kejì, láti ìlú kan sí ìlú kejì. Ó ń ta tanganran yìí káàkiri àwọn ọjà ìgbèríko. Yóò kó tanganran yìí yóò kó lọ tọ́jà bá di pé ọjà tú yóò tún darí padà wálé. Báyìí ló ń ṣe ní gbogbo ìgbà, báyìí ló ń ṣe ní gbogbo àsìkò. Ó sì ń tà á, igbá rẹ̀ sì ń lọ sókè. Ìyẹn ni wípé owó tó fi ń ṣòwò ó ń pọ̀ sí lójoojúmọ́. Ó wá lọ sí ọjà àrọ́kò kan ní ọjọ́ kan. Ó ta tanganran, ó sì fẹ́ ta gbogbo igbá tanganran rẹ̀. Ó fẹ́ tà tán ní ọjọ́ tí à ń wí yìí. Lẹ́yìn eléyìí ó tún padà lọ sí ibi tó ti máa ń ra tanganran. Ó tún ra ọ̀pọ̀lọpọ̀ tanganran. Ó wá padà sílé. Ìgbà tó padà sílé ó tò àwọn tanganran rẹ̀, ó tò wọ́n sí orí tábìlì. Ó tò wọ́n sí orí tábìlì. Níbẹ̀ ló ti jókòó. Ó jókòó. Níbẹ̀ ni Onitanganran ló ti jókòó tí ó rọra fi ẹ̀yìn tì. Ó fẹ̀yìntì. Kí ló wá ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tó fẹ̀yìntì yìí? Orí ètò ọmọdé lólórin àwọn àgbà lónìtàn òun náà lẹ já sí káàkiri gbogbo ibi tẹ̀tí ní àǹfààní láti máa gbọ́ wa. Gbogbo wa la ó dàgbà o. Àmín o. Ẹ̀yin ọmọ wọ̀nyí ẹ̀ ní kú o. Àmín o. Gbogbo wa la ó dàgbà 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 o. Ẹ jẹ́ ká gbàdúrà káwa náà dàgbà o. Ká tó rówó lọ ká tó yí èrè fọn. Ká dàgbà àdàkà má dàgbà ìyá o. Àgbà ló mọ̀ gbà àwọn náà máa wo. Wọ́n sì mọ kòkò bàbá yìí ṣáàṣù. Bàbá wà lókè pẹ̀lú alálàáfíà o. Pẹ̀lú inú dídùn ká wà lómìnira. Ká má fojú sunkún àwọn ọmọ. Ọmọdé lólórin. Àwọn àgbà lónìtàn. Níbo la bá ìtàndòwe tòní? Níbo la bá dé? Ta ni nẹ̀wọ́? Èmi. Elizabeth. Níbi tí ó ti fẹ̀yìntì nígbà tí ó to tanganran rẹ̀ sí orí tábìlì. Níbi tó ti fẹ̀yìntì nígbà tó to tanganran sí orí tábìlì. Àbírù. Sọ́gbà. Bẹ́ẹ̀. Ẹ pàtẹ́wọ́ fún un. Tó arákùnrin tó ń ta tanganran yìí ó to tanganran rẹ̀
sí orí tábìlì ní iwájú ilé rẹ̀ ó wá fẹ̀yìntì báyìí ni ó bá ń ronú kò sì tí ì níyàwó ńlé àpọ́npọ́npọ́n ni ó wá fẹ̀yìntì ó wà ń ronú wípé ìgbà tí ń fi ta Tanganran yìí di ìwòye ọdún tí ń bọ̀ ṣọ́ọ̀bù mi ó ti tóbi dáadáa bẹ́ẹ̀ ni ń sì ti ní owó lọ́wọ́ láti fi ṣòwò yìí bó ṣe tó àti bó ṣe yẹ ń wá fẹ́ ìyàwó nínú ìrònú rẹ̀ ó ní ọmọ ọba ìlú àwọn ni òun ọ̀fẹ́ ìyàwó wo lóun ọ̀fẹ́. ọmọ ọba ìlú àwọn lòun ọ̀fẹ́. ó ní lẹ́yìn ìgbà tóun bá fẹ́ ìyàwó yìí tán lọ́jọ́ kan ìyàwó yìí ó wá ṣẹ̀ òun yóò ṣẹ̀ṣẹ̀ kan tóun ò ní dáríjì yìí òun wá lé ìyàwó yìí jáde kó ń lé òun lè jáde kó ń lé tí gbogbo àwọn ará àdúgbò tí wọ́n bá wà ń bẹ òun wípé Onitanganran gba ìyàwó rẹ̀ padà dáríjì kò sẹ́ni tí ó lè àṣìṣe ní ìdáríjì ó ní òun ò ní gbọ́ ó ní tó bá wá dé ààyè kan òun wá sọ fún ìyàwó yìí wípé kó lọ pe bàbá rẹ̀ ọba wá ṣe é gbàgbé pé bàbá arábìnrin tí ó sọ pé òun ó fẹ́ ìyàwó yìí ọba ni ó ní òun wá sọ fún ìyàwó òun yìí pé kó lọ pe bàbá rẹ̀ ọba wá tí bàbá bá tẹ̀lé ọmọ rẹ̀ dé òun wá sọ pé ìwọ ọba yìí ó fún ọmọ rẹ̀ lẹ́kọ̀ọ́ tó yè kooro lọmọ rẹ̀ fi ṣìwàwò ó kọ́ lẹ́kọ̀ọ́ òun kàn ta ọba ń pa ni òun ta ọba ń pa níbi tó ti ń ronú pé òun ta ọba ń pa tó gbé ẹsẹ̀ tó ti pé òun ò fi ta ọba ń pa báyìí ó kàn ta tábìlì àwo ó bá ta tábìlì àwo nípa gbogbo àwo bá fọ́ Tanganran tábìlì àwo ṣubú báyìí àwo gbogbo àwo ó bá fọ́ gbarangana ìrònú ló bá dorí àgbà kodò ọmọdé ló lórin. àwọn àgbà ló nítàn. ọmọdé ló lórin. àwọn àgbà ló nítàn. tó ibí yìí ni ìtàndòwe wa tòní ló fẹnu sọ lẹ́kọ̀ bí ìgbà tí òyìnbó tó fẹnu ọkọ̀ sọlẹ̀ ọ̀yà o látinú yàrá agbára ọgbọ́n kí ló kọ yín abala fa ọgbọ́n yọ látinú yàrá agbára láti dé yìí Abiru ọgbọ́n kí ló kọ. ó kọ́ àgbẹ̀ ká má máa ṣe ìwà burúkú mọ́. ta ló hùwà burúkú níbi ìtàndòwe yìí. oníṣòwò àwo. oníṣòwò Tanganran báwo ló ṣe hùwà burúkú. Abiru báwo ló ṣe hùwà burúkú. ó ní òun lè ọmọ ọba kó ní ilé òun pé ọlọ́pẹ́ bàbá rẹ̀ wá. ṣé wà burúkú nù. bẹ́ẹ̀. ẹ pàtẹ́wọ́ fún un. orúkọ mi ni Olúwalíjà ó pa pé kí ká má máa rí àwọn ẹni tó jù wá lọ fín. ta ló hùwà àrífín níbi ìtàndòwe yìí. Onitanganran. ọ̀nà wo ló fi hùwà àrífín. ìgbà tí ń ronú pé tóun bá fẹ́ ọmọ ọba ń pé lọ́jọ́ tó bá ṣe òun pé òun lè jáde pé ó lọ pe bàbá rẹ̀ wá pé òun ta bàbá rẹ̀ pa. wọ́n ta ọba ń pa ẹ pàtẹ́wọ́ fún un. orúkọ mi ni ṣàngórò pẹ́ẹ́sìbá ó kọ́ wa pé ká má máa ṣe ìkẹtàgbára owó bá ká. ta ló ṣe nǹkan tágbára rẹ̀ ọ̀kan bíi ìtàndòwe yìí. Onitanganran. Onitanganran ẹ pàtẹ́wọ́ fún un. orúkọ mi ni Ayálé Elizabeth ó kọ́ wa pé ká má máa ṣe ìkà. ta ló ṣe kàn bíi ìtàndòwe yìí. Onitanganran. Onitanganran ẹ pàtẹ́wọ́ fún un. orúkọ mi ni Olúwaṣẹ́gun Adébùkọ́lá ó kọ́ wa pé ká máa dáríjì. ká máa dáríjì ta ni ò dáríjì mi ìtàndòwe yìí. Onitanganran. Onitanganran ò dáríjì ẹ pàtẹ́wọ́ fún un. orúkọ mi ni Àjàyí Esther ó kọ́ wa pé kí á láàánú èèyàn lójú. ta ni ò láàánú èèyàn lójú mi ìtàndòwe yìí. Onitanganran. Onitanganran ẹ pàtẹ́wọ́ fún un. orúkọ mi ni Ahmed Segnet ó kọ́ wa pé ká máa rò nǹkan ká tó ṣe. ta ni ò ro nǹkan kó tó ṣe é. Onitanganran. ẹ pàtẹ́wọ́ fún un.
orí ètò yín ètò wa ètò ọmọdé lólórin àwọn àgbà lónìtàn òun lẹ̀ ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ láti ìkànnì alàlújá ìkànnì 99 pẹ̀lú ìyànmọ́sí tó gbé òkàn pọ̀n ìlú òkè ò látakàn mọ́lẹ̀ sí tá a ti ń dún tá a ti ń kùn ṣe ti gbogbo ọmọ adáríwòrán ètò ọmọdé lólórin àwọn àgbà lónìtàn ló ń lọ lórí ẹ̀rọ àgbàgbé ọmọdé lólórin ọmọdé lólórin tọmọdé bá kọyín àná. gbogbo wa la ó dàgbà o. 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 ẹ jẹ́ ká gbàdúrà káwa náà dàgbà o. ká tó rò lọ ká tó yí èrè pọn ká dàgbà àdàkà má dàgbà ìyá o. àgbà ló mọ̀ gbà àwọn náà máa wo wọ́n sì mọ kòkò bàbá yìí ṣáàṣù bàbá wà lókè kálálà. tó ní báyìí ká ṣí ojú òpó kalẹ̀ fún àwọn ẹlẹgbẹ́ wa nílé káwọn náà kí wọ́n fa ọgbọ́n yọ torí pé a ti wà ní abala fa ọgbọ́n yọ báyìí 070 47 7000 64 070 47 7000 64. Hello, ọmọdé lólórin. ọmọdé lólórin. ẹ yí rédíò yín sílẹ̀ o. ọmọdé lólórin. àgbóhùn yín o. Hello, ọmọdé lólórin. 070 47 7000 64 070 47 7000 64. Hello. ọmọdé lólórin. àwọn àgbà lórí tàn. orúkọ rẹ ìlú wo ló ti ń pè wá yìí o. òkè láti kára ọláyínká dáre ní sọ̀rọ̀. ọ̀ya ọgbọ́n kí ló kọ́ o ìtàndòwe wa tòní Onitanganran. kí ló pè é. ọ̀gá àṣẹ́lá máa ṣe dáríjì. ó kọ́ ayé pé ká mọ dárí jọmọlà kejì wa. ẹ pa ká tún má máa gbéraga ta ló gbéraga ń bè ìtàndòwe yìí. Onitanganran. Onitanganran gbéraga ẹ pàtẹ́wọ́ fún o. ẹ pàtẹ́wọ́ fún. 070 47 7000 64. ó ti já 070 47 7000 64. ọmọdé lólórin. Hello. 070 47 7000 64. Hello. ọmọdé lólórin. àwọn ènìyàn pọ̀ lójú òpó òun ni o òun lẹ́ẹ̀fi mọ̀ wípé ètò ọmọdé lólórin ètò tí gbogbo àwọn ènìyàn ń gbọ́ káàkiri ni o ẹ̀yin náà lè gbé ìkéde àti ìpolówó ọjà yín wá sórí ètò ọmọdé lólórin ká bá yín ṣe ká bá yín fẹnu àlùbáríkà àti ẹwà ọlọ́run tó wà lára àwọn ògo wẹrẹ yìí ká bá yín fi polówó ọjà yín ẹ ó rí wípé ọjà yín yóò tà kódà ẹ ó jèrè ẹ sì tún fi èrè jẹ̀kọ a wàá jọ kọ́mọ lò pọ̀ bọ́ a ó jọ ṣe kínní ọ̀hún papọ̀ bẹ́yìn bá ti ń jèrè ẹ̀yin ó máa polówó nílé iṣẹ́ wa àwa ni ó máa fi tiwa a máa fi gbé tiyín lárugẹ ẹ̀yin ó tún mú tiyín ẹ fi gbé tiwa lárugẹ a wàá jọ fọwọ́ wọwọ́ kí ọwọ́ lè mọ́ torí pé fi ọ̀tún wẹ òsì fi òsì wẹ ọ̀tún ni ọwọ́ fi í mọ́
ẹ má gbàgbé láti gbé ìkéde àti ìpolówó ọjà yín wá sórí ètò yìí owó wa ò sì gúnpá o owó wa ò wọ́n rárá lábẹ́ bó ṣe lè kó mọ́. ọmọdé ló lórin. àwọn àgbàlẹ́ nìtàn. orúkọ rẹ̀ ìlú wo ló ti ń pè wá yìí. díẹ̀ kọ́lá láìsẹ̀. díẹ̀ kọ́lá mú ti dẹ́ ṣe lójú. díẹ̀ ẹ mọ̀ jágbe mọ́ ẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́. àgbàlagbà mi ò lè sọ̀rọ̀ lórí rédíò kí ló porúkọ rẹ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ sọ. díẹ̀ kọ́lá Mujidat láti ìlú wo. láti Adó Àwáyé. láti ìlú Adó Àwáyé ọ̀yá ọgbọ́n kí ló kọ díẹ̀ kọ́lá. ká má máa wẹ̀ ìgbéraga. ká má máa hùwà ìgbéraga ta ló hùwà ìgbéraga níbi ìtàndòwe yìí. ó ń tẹ̀lé. ọ̀nà wo ló fi gbà hùwà ìgbéraga. pé wọ́n tẹ ọba nípa. ó lóun ọ̀ta ọba ń pa á. ẹ pàtẹ́wọ́ fún díẹ̀ kọ́lá o. ẹ pàtẹ́wọ́ fún un. 070 47 7000 64. Hello ọmọdé ló lórin. àwọn àgbà ló lè tàn. àgbàlagbà ló ń sọ̀rọ̀ yẹ́ ọmọ kékeré. ọmọ kékeré. láti ìlú wo kí lorúkọ rẹ o. Matthew Ifeanyi láti oríta Kárọ́lé. kí ló pè é. Matthew Ifeanyi. ok Matthew láti oríta Kárọ́lé à ń gbọ́ báyìí Matthew ọgbọ́n kí ló kọ o. ó kọ́ wa ní pé ká má máa ronú nǹkan burúkú. ká má ronú nǹkan burúkú ta ló ronú nǹkan burúkú ń bi ìtàndòwe yìí. Onitanganran. Onitanganran ronú nǹkan burúkú ẹ pàtẹ́wọ́ fún un. ẹ pàtẹ́wọ́ fún un. 070 47 7000 64. 070 47 7000 64. Hello ọmọdé ló lórin. Hello. ọmọdé ló lórin. àwọn àgbà ló nìtàn. orúkọ rẹ ìlú wo ló ti ń pè wáyé o. orúkọ mi ni Dorcas láti ìlú Òkè. láti ìlú Òkè o ó yá ọgbọ́n kí ló kọ Dorcas. kókó àìkú ká má máa ṣèkà mọ́. ká má máa ṣèkà mọ́ ta ló ṣèkà ń bí ìtàndòwe yìí. Onitanganran. Onitanganran ẹ pàtẹ́wọ́ fún un. ẹ pàtẹ́wọ́ fún un. 070 47 7000 64. Hello ọmọdé ló lórin. àwọn àgbà ló nìtàn. orúkọ rẹ lóò ló ti ń pè wá yìí. orúkọ mi ni Mistura láti ìlú Òkè o. Mistura láti ìlú Òkè o ó yá ọgbọ́n kí ló kọ o. ó kọ́ wa pé ká má máa ro èrò burúkú. ká má ro èrò burúkú. ta ló ro èrò burúkú ń bi ìtàndòwe yìí. Onitanganran. Onitanganran ro èrò burúkú ọ̀nà wo ló fi gbà ro èrò burúkú. olóhùn gbọ̀pá ń pa. olóhùn ọ̀tá ọba nípa ọba ta gbogbo àwo rẹ̀ ń pa àwo bá fọ́. ẹ pàtẹ́wọ́ fún o. ẹ pàtẹ́wọ́ fún. Hello ọmọdé ló lórin. àwọn àgbà ló nìtàn. ìlú wo ló ti ń pè wáyé kí lorúkọ rẹ o. orúkọ mi ni ọjọ́ nípa pàtàkì láti ìlú Òkè o. Àjàyí àbí kí ló pè é. Àjàníkẹ́. Ọ̀jẹ́nìkẹ́ Dorcas láti ìlú Òkè o à ń gbọ́ o ọgbọ́n kí ló kọ o. ọkọ wa ń pẹ́ ká má máa ro èrò burúkú. ó kọ́ wa pé ká má rèrò burúkú ta ló rèrò burúkú níbi ìtàndòwe yìí. Onitanganran. ọ̀nà wo ló fi gbà rèrò burúkú. káwọn fọba ń pa. ó lóun ó fún ọba ń pa á. ẹ pàtẹ́wọ́ fún un. ẹ pàtẹ́wọ́ fún un. Hello. Hello. ọmọdé ló lórin. àwọn àgbà ló nìtàn orúkọ rẹ ìlú ló ti ń pè wá yìí. Àmídá láti ìlú Ìràwọ̀. Àmídá láti ìlú Ìràwọ̀
tó ọgbọ́n kí ló kọ́ àmìdá. Àmídá Yusuf láti ìlú ìràwọ̀. àmìdá Yusuf láti ìlú ìràwọ̀ ọgbọ́n kí ló kọ́ àmìdá. Ó ní ká má ṣègbéraga. ó kọ́ wa pé ká má ṣègbéraga. ta ló ṣègbéraga ń bè ń tán dòwe yìí. Ẹni tó gbé kábíyèsí. kí ló pé. Ẹni tó bú kábíyèsí. ó bú kábíyèsí. ta ló bú kábíyèsí níbi ìtàndòwe yìí. ẹ pàtẹ́wọ́ fún àmìdá o. ó tiẹ̀ gbìyànjú. ẹ pàtẹ́wọ́ fún lẹ́ẹ̀kan sí i. 070 47 7000 64 070 47 7000 64. Hello ọmọdé ló lórin. Àwọn àgbà ló nìtàn. orúkọ rẹ̀ ìlú wo ló ti ń pè wá yìí. Orúkọ mi ni Fèyí Sara láti ìlú Òkè o. Fèyí Sara láti ìlú Òkè o. ó yá ọgbọ́n kí ló kọ́ Fèyí Sara. Ó kọ́ wa pé ènìyàn ló ní rírò, Ọlọ́run ló ní ṣíṣe. ènìyàn ló ní rírò, Olúwa ló ní ṣíṣe. Ọlọ́run ló ní ṣíṣe. ẹ pàtẹ́wọ́ fún. Ká máa lérò tó dáa. ká máa lérò tó dára. ẹ pàtẹ́wọ́ fún Fèyí Sara o. 070 47 7000 64 070 47 7000 64. bọ̀dá Túndé Rìwáyà ní ìlú Òkè o. Uthmanu ó ti ṣẹ̀fẹ́jọ́ yín sùn mí ẹ̀ sì fún Uthmanu ní fóònù látọjọ́ yìí kó fi kọ́ọ̀lù. Uthmanu bọ̀dá Túndé Rìwáyà ní ìlú Òkè o. kí ló dé gbogbo ayé ń gbọ́ yín o. Uthmanu fẹ́ kọ́ọ̀lù ẹ̀ fún ní fóònù kó fi kọ́ọ̀lù. 070 47 7000 64 070 47 7000 64. Hello ọmọdé ló lórin. Àwọn àgbà ló nìtẹ̀. orúkọ rẹ̀ ìlú ló ti ń pè wáyé o. Àyíṣà láti Ìta. Aisha látòríta nílùú Òkè wà bí. Yes. ó yá ọgbọ́n kí ló kọ́ Aisha. Ó kọ́ wa yí pé ká má máa ṣègbéraga. ó kọ́ wa pé ká má máa ṣègbéraga. ta ló ṣègbéraga níbi ìtàndòwe yìí. Kẹ́ńjẹ́. Onitanganran ó ṣe ìgbéraga. ẹ pàtẹ́wọ́ fáìsà o. orí ètò ọmọdé ló lórin àwọn àgbà lónìtàn ni ẹ láǹfààní láti máa gbọ́. ẹ jẹ́ ká bomi là á díẹ̀ ìgbà tá a bá padà dé a ó máa sún sápá iwájú ẹ kú kalẹ̀. òdòdó ni wọ́n lọ́wọ́ yìí a ó dúró a ó dìgbà wò láyé ń bí ọmọ ọwọ́ ni wọ́n lọ́wọ́ yìí o a ó dúró a ó dìgbà wò àbí àṣẹ. òdòdó ni wọ́n lọ́wọ́ yìí a ó dúró a ó dìgbà wò láyé ń bí ọmọ ọwọ́ ni wọ́n lọ́wọ́ yìí o a ó dúró a ó dìgbà wò àbí àṣẹ. Remember, we are the hope for this land. Remember, we are your future. No matter what happens, never give up on us. We will make you proud, Mama. Oh. Remember, we are the hope for this land. Remember, we are your future. No matter what happens,
never give up on us. We will make you proud, Baba o. Òdòdó ni wá. Òdòdó ni wá lọ́wọ́ yìí. A ó dirú a ó dìgbà ò láyé bí. Ọmọ wa ni wá lọ́wọ́ yìí o. A ó dirú a ó dìgbà ò àmì àṣẹ. ọmọdé ló lórin ọmọdé ló lórin. àwọn àgbà ló nítàn. tọmọdé bá kọyìn àná. àwọn àgbò fìtọ̀ balẹ̀. abala fa ọgbọ́n yọ láti wà báyìí àwọn aráalé àwọn ẹlẹgbẹ́ wa wọ́n ti ń fa ọgbọ́n yọ lọ́nà kan tàbí èkejì ká tún tẹ̀síwájú ká máa gbọ́ ohùn àwọn ẹlẹgbẹ́ wa nílé. Hello ọmọdé ló lórin. Hello ọmọdé ló lórin. àwọn àgbà ló ní tẹ̀. orúkọ rẹ ìlú ló ti ń pè wáyé o. orúkọ mi ni ọlátúpọ̀ àṣìlódà láti ìlú ìgbòho. láti ìlú Ògbómọ̀ṣọ́. láti ìlú ìgbòho. láti ìlú Ìgbòho kí ló porúkọ rẹ. ọlátúpọ̀ àṣìlódà láti ìlú ìgbòho láti ìyà. láti àdúgbò ìyà ní ìlú Ìgbòho ó yá o ọgbọ́n kí ló kọ o. àwọn àgbà ló ní tẹ̀. bẹ́ẹ̀ ni ọgbọ́n kí ni ìtàn tá a mú wá lórí ètò ọmọdé ló lórin lónìí. ọkọ ṣe gbéraga. ó kọ́ wa pé ká má máa ṣègbéraga ta ló ṣe ìgbéraga nínú ìtàn tòní. Onitanganran àbí. ẹ pàtẹ́wọ́ fún o. ẹ pàtẹ́wọ́ fún. ẹ pàtẹ́wọ́ fún. Hello ọmọdé ló lórin. àgbà ló ní tẹ̀. orúkọ rẹ ìlú ló ti ń pè wáyé o. orúkọ mi làmídá láti ìlú Ìṣẹ́yìn. láti ìlú Ìṣẹ́yìn àmídá láti ìlú Ìṣẹ́yìn. bẹ́ẹ̀ tó ìtàn dòwe tòní òun la ti gbọ́ yìí ọgbọ́n kí ló kọ àmídá. tó sọ wa pé ká má máa rorò kúrò sọ́mọ ká má ro èròkúrò èròkérò sí ọmọlàkejì wa èròkérò kò dára ta ló rò èròkérò ń bè ìtàn dòwe yìí. tọ́ngọ̀ràn. Onitanganran ó ro èròkérò ọ̀nà wo ló gbà ro èròkérò. olówó fún ọba ní pa. olóhùn ọkà ọba ń pa á ló fi èròkérò a sì ní bá ṣe ara rẹ̀ ẹ pàtẹ́wọ́ fún un. ẹ pàtẹ́wọ́ fún un. Hello ọmọdé ló lórin. àwọn àgbà ló ní tẹ̀. orúkọ rẹ ìlú ló ti ń pè wá yìí. Ìlérò. láti ìlú Ìlérò ọgbọ́n kí ló kọ o. ọkọ wọn pé ká má máa ṣe ìgbéraga mọ́. ká má máa ṣe ìgbéraga mọ́ ta ló ṣe ìgbéraga ń bè tán dòwe yìí. Onítàngẹrẹ. Onitanganran ẹ pàtẹ́wọ́ fún un. ẹ pàtẹ́wọ́ fún un. ẹ̀yin onílé iṣẹ́ ńláńlá olókoòwò kéékèèké ẹgbẹ́ ìkéde àti ìpolówó ọjà yín wá sórí ètò ọmọdé ló lórin àwọn àgbà lónìtàn ká bá yín ṣe á ó ṣe dáadáa yóò sì nítumọ̀ níbi tá a bá jọ fàdéhùn sí bẹ́ẹ̀ ni ẹ ó ṣe bá o àwa kì í lu ènìyàn ní jìbìtì bẹ́ẹ̀ ni gbogbo nǹkan tá a bá jọ sọ ni yóò rí bá a ṣe jọ fàdéhùn sí owó wa ò wá gùn pa owó wa ò wọ́n rárá ẹ jẹ́ ká bá yín polówó ọjà yín hùn ọjà tẹ́ ń wò wípé báwo lọjà yóò ṣe tà àwọn tí wọ́n mọ bá a ṣe ṣòwò tí wọ́n bá ti yọ owó kan sọ́tọ̀ tí wọ́n ó fi rajà wọ́n sì tún yọ owó kan sọ́tọ̀ tí wọ́n ó fi ṣe ìpolówó ọjà ẹ kú kalẹ̀ lórí ètò ọmọdé ló lórin ẹ máa gbé ìkéde àti ìpolówó ọjà yín bọ̀ wá sórí ètò yìí ká bá yín ṣe yóò nítumọ̀. Hello ọmọdé ló lórin. àwọn àgbà ló ní ìtàn. orúkọ rẹ ìlú ló ti ń pè wáyé o. Fadókun bẹ́ẹ̀ láti ìlú Ìgàngàn. láti ìlú Ìgàngàn.
ó yá ọgbọ́n kí ló kọ o. kọ́ ọ pé ká máa gbé ìgbéraga. Yí rédíò rẹ sílẹ̀ dáadáa Fátókun ká má máa gbéraga àbí. Yes. ẹ pàtẹ́wọ́ fún Fátókun o. ẹ pàtẹ́wọ́ fún o. 070 47 7000 64. ṣé òtútù mú yín ni? ẹ̀jìnà Kúnlé ti tan AC ṣé òtútù yóò mú? Bẹ́ẹ̀ni. tó bá mú ẹ sọ̀rọ̀ o kò mú? tó 070 47 7000 64. 070 47 7000 64. ọmọdé ló lórin. àwọn àgbà lórí ìtàn. orúkọ rẹ ìlú ló ti ń pè wáyé o. nígbà mi ni dọ́kàsì láti lò à. dọ́kàsì láti lò à. bẹ́ẹ̀ni. tó ọya ọmọ lò à ọgbọ́n kí ló kọ. ọkọ mi pé kí wọ́n máa ṣègbéraga. ta ló ṣègbéraga ń bè tán dòwe yìí. Onitanganran. Onitanganran ṣe ìgbéraga. ẹ pàtẹ́wọ́ fún o. ilé là ń lọ akẹ́kọ̀ọ́ òrokòrokò kó gbàgbé ilé o. ẹ jẹ́ kárí ilé là ń lọ akẹ́kọ̀ọ́ òrokòrokò kó gbàgbé ilé. ẹ jẹ́ kárí ilé là ń lọ akẹ́kọ̀ọ́ òrokòrokò kó gbàgbé ilé o. ẹ jẹ́ kárí ilé là ń lọ akẹ́kọ̀ọ́ òrokòrokò kó gbàgbé ilé. ọmọ Odùduwà ẹ jẹ́ àrèlé wa èyí tí a ṣe lájò tó ilé ti yá o. ẹ jẹ́ kárí ilé là ń lọ akẹ́kọ̀ọ́ òrokòrokò kó gbàgbé ilé. ẹ jẹ́ ká jọ kéde fún tọmọdé pẹ̀lágbà o pẹ̀lẹ́ Odùduwà yìí ní ilé wa o. ẹ jẹ́ kárí ilé là ń lọ akẹ́kọ̀ọ́ òrokòrokò kó gbàgbé ilé. ẹ kú kalẹ̀ gbogbo olólùfẹ́ ètò ọmọdé ló lórin àwọn àgbà lónìí tán. ètò wa tòní òun náà ni Onitanganran. Onitanganran ó ronú lódìlódì ó sì bà gbogbo iṣẹ́ tó ti ṣe láti òwúrọ̀ ọjọ́ ayé rẹ̀ ó bà á jẹ́ ní ọ̀sán kan òru kan. láti ilé togo. bóyá òwe jẹ́ àlọ́. Ìjẹ̀bú ọmọ Àlárè. bóyá òwe jẹ́ àlọ́. Èkó Àkété. bóyá òwe jẹ́ àlọ́. Èkìtì Kété o. bóyá òwe jẹ́ àlọ́. Àkókò Ọ̀wọ̀ ó yá. bóyá òwe jẹ́ àlọ́. Àkúrẹ́ Olóyè. Onitanganran ó ṣinú rò ó sì fi gbogbo wàhálà rẹ̀ ó fi jóná. ọ̀rẹ́ mi tó ń gbọ́ mi lórí ètò tòní ọ̀rọ̀ yìí kì hàn ó ṣẹ́wó mọ́ ọ lára gbìngbìngbìn. ìwọ gan ni Onitanganran o. ó ti tò ilé ó ti tò iṣẹ́ bẹ́ẹ̀ ni ó ti tò ohun gbogbo ní ṣísẹ̀ntẹ̀lé láti jẹ́ kí ayé kó rọrùn gbé fún ọ. ṣùgbọ́n nípa èrò burúkú inú rẹ̀ ń ó fi gbogbo wàhálà rẹ̀ jóná ní ọ̀sán kan òru kan. Onitanganran ó ronú wípé tí tóun bá lè parí ọdún tí òun kó sí yìí pẹ̀lú iṣẹ́ tí òun ń ṣe yìí òun ó ti lówó lọ́wọ́ ọmọ ọba lòun ó wàá fẹ́ níyàwó. ọmọ ọba ó ṣe òun lọ́jọ́ kan àní ọmọ ọba yóò ṣe òun lọ́jọ́ kan òun ò sì ní dáríjì yìí. lẹ́yìn gbogbo àwọn nǹkan yìí tí ọba bá wá bẹ̀bẹ̀ wípé ọkọ ọmọ mi gba ọmọ yìí padà ó ní òun ò ní gba ìyàwó náà padà kàkà bẹ́ẹ̀ ọba ni òun ó ta nípa ó fẹ́ ta ọba nípa nínú ìrònú rẹ̀ ó sì ta tábìlì àwo ó ta tábìlì àwo nípa àwo fọ́ kò látúnṣe mọ́ ṣe ti gbàgbé wípé ọ̀pálámbá ọtí òyìnbó fọ́ onígbàjámọ̀ ò rí sọ onígbàjámọ̀ òun ò rí sọ àwo tó bá fọ́ kò ṣeé so mọ́ ìwọ náà ronú sí i ìwọ ni ọ̀rọ̀ yìí ń kàn ìwọ ló ṣẹ̀wò mọ́ ọ lára gbìngbìngbìn ìrònú burúkú tó ń rò ó lè ṣe oríṣiríṣi àkóbá fún ọ. ní ó lè yọ ọ́ nílọ́gán pẹ̀lú gbogbo iṣẹ́ tó ti ṣe láti bí 20 ọdún 30 ọdún
ó lè fi jóná láàrin wákàtí kan ó wàá mọ kábàámọ̀ ọ̀rọ̀ rẹ̀ wàá dàbí ọ̀rọ̀ ẹni tó jẹ́ wípé ìyà méjì àfàdá lẹ́kún orí kún àlórí kún ó fi àdá ó fi lẹ ikún àdá ò pa kún ikún lọ àdá sọnù kò rí àdá mọ́ ọba ku ọwọ́ rẹ̀ tí ó máa fi gégi sọ́wọ́ ni ó fi gégi àbí ọwọ́ ni ó fi yẹ̀nà ikún nìyẹn kò sì tún rí pa o kò wá tán bí. ọ̀rẹ́ mi tó ń gbọ́ mi ronú sí i ọmọọṣẹ́ lọ́fíìsì yìí ronú sí o ọ̀gá lọ́fíìsì yìí ronú sí i ìwà inú rẹ àti èrò inú rẹ má fi ba gbogbo iṣẹ́ tó ti ṣe láti ọjọ́ àárọ̀ rẹ má fi bà á jẹ́ bẹ́ẹ̀ ni ọkọ ìyàwó nínú ilé ronú sí i ọkọ ìyàwó mi ìjà inú bíbí yóò sì máa bínú yóò máa ba gbogbo nǹkan ìyàwó jẹ́ ó wá ronú sí Onitanganran ní ọ́ tó bá fọ́ kò ṣeé sọ o ìyàwó ilé ronú sí ìyàwó ilé mi ìpamí nkú tí ń sorí bẹ́ńbẹ́ sọ́kọ ni ọkọ ò ní ti wí ọ̀rọ̀ ẹyọ kan yóò ti wí ẹgbàádọ́gbọ̀n ọ̀rọ̀ bọ́kọ bá sọ ọ̀rọ̀ kékeré kan yóò ti wí ẹgbàá ọ̀rọ̀ Onitanganran ni ọ́ ronú sí o ó tán lẹ́nu ó kù níkù àwọn àgbàlagbà fún tètè ìrọ̀lẹ́ òní ọmọdé ló lórin àwọn àgbà ló ní tọ̀. ọmọdé ló lórin àwọn àgbà ló ní tọ̀. kámọ̀ relé náà nù àròjọ mùsùlùkùn ilẹ̀ ń ṣú ẹ̀yin ọmọdé wọ̀nyí ó yá ẹ dágbére yín ẹ dá orúkọ yín kámọ̀ relé. Orúkọ mi Ṣàngórò pẹ́ síbọ̀ òdìgbà. Orúkọ mi ni Olúwaṣẹ́gun Adébùkọ́lá Òdìgbà. Orúkọ mi ni Àjàyí Ẹ̀sà. Mo fi àkókò ìdágbére pé kó òdìjọ́ mẹ́jọ. ẹ jẹ́ kárí ilé là ń lọ. fún ìkéde àti ìpolówó ọjà ẹ máa pè mí sórí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ yìí èmi náà ni wọ́n gbé ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ ọ̀hún méjì ni òun náà sì ní WhatsApp number tá a lè jọ fi sọ̀rọ̀ nípa ìkéde àti ìpolówó ọjà ẹ jẹ́ ká bá yín ṣe ká bá yín tẹ́ pẹpẹ nǹkan tẹ̀ ń tà ń ẹ rí wípé yóò ní ìtumọ̀ gan sàn án ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ òun náà ní 080 37 48 89 05 080 37 48 89 05 tàbí 081 20 77 79 56 081 20 77 79 56 abẹ́rẹ́kẹ́rẹ́ adégbìtẹ́ lórúkọ mi mò ń dágbére lórí ètò ọmọdé lólórin àwọn àgbà lónìí tán fún títí ìrọ̀lẹ́ òní wípé ẹni ó gbọ́ fáwọn mọ̀fá ẹni ó sì mọ ifá àwọn mọ̀fà bẹ́ẹ̀ ifá tà lọ́fà ẹ̀fà ilé ẹ̀fà oko ń tẹ̀rù kọ́ níbi orí mi ó ti là ẹlẹ́dàá mi ò máa ṣáì gbé mi débẹ̀ dandan ìpàdé wa yóò tún di ọjọ́ mẹ́jọ o ẹ kú kalẹ̀. mi ó ti sunwọ̀n jù yìí lọ ẹsẹ̀ mi má ṣàgbé mi débẹ̀ ibi rẹ̀ má ṣàgbé mi débẹ̀ ẹsẹ̀ mi má ṣàgbé mi débẹ̀.